tún gbede o bó ṣe ń gbóná fẹ̀lìfẹ̀lì ẹ̀yìn tèmi yánpọnyánrin mọ̀ tún ti bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ nurtw báyìí àwọn ọmọ Tafa Sego ti fi ohun tó lágbára ránṣẹ́ sí MC Oluomo àti ọmọọṣẹ́ rẹ̀ àbọ̀lọ́ rẹ̀ Istijaba nínú fọ́nrán kan tó wà lórí òpó ayélujára Facebook lẹ́yìn tó fi léde pé Àbújá tí MC Oluomo wà kò mọ̀ sẹ́yìn Tafa Sego ẹgbọ́n ṣẹ́rọ̀ ni àbóòtọ́ ẹ má gbàgbé ìyàtọ̀ bá kọ sí kẹ́ mọ́ fi opinion ní sọ́wọ́ sí abala àríwísí ìyẹn comment section. Bákan náà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan ẹ jájìjọ gbádùn fọ́nrán ọ̀hún. ok ìgbà tí mo tẹ̀lé Istijaba kí n tó padà sẹ́nu iṣẹ́ ilé ti gbédé linted ó ní mo lọ tàtán gbọ́ ẹ̀ lọ́wọ́ mi náà àwọn ilé yóò fẹ́ mọ ibi tó ti mú wá lọ mú wá ni wọ́n lè gbó lọ́wọ́ eégún wọ́n fẹ́ mọ ibi tó ti mú wá à ń sọ àwọn tó ṣẹlẹ̀ sí wa lẹ́nu iṣẹ́ wọ́n tó bá ṣiṣẹ́ òun dífẹ́ǹdì ẹ̀ election tá ṣe lọ National Union believe pé ìbò táwọn òdì yẹn kí wọ́n fi fóòtì Oluomo jáde nínú wọn ronú lọ bí pé ó lè àfẹ́tì aṣíwájú lè àfẹ́tì Sanwó-Olú náà ìbínú pé àní dìbò Oluomo náà believe pé fóòtì jáde pé tí election yẹn bá ti ní ẹ̀rọ Oluomo gan ní ẹ̀rọ àwa sọ àwọn tó ṣẹlẹ̀ sí wa ìwọ tó bá ṣiṣẹ́ òun dífẹ́ǹdì àwọn tí wọ́n mọ̀ pé aburú làwọn ṣe fún wa bóde ṣe dífẹ́ǹdì wọn kọ́lọ́ má burú yẹn báyẹn ìyàwó ti fẹ́ lómi ilẹ̀ lọ́nà ok Àbújá tó lọ́mọ jókòó sí tẹ̀kọ́ lọ́mọ president yẹn ṣe ó ṣẹ̀yìn Sego ni orúkọ ṣèyí tẹ́ ń sọ lẹ́nu ṣèyí gan lórúkọ bàbá bẹ́ẹ̀ náà kóòtù dájọ́ kẹjẹ́ kóòtù káwọn ẹni tí kóòtù dájọ́ fún kó jókòó jẹ́ kó jókòó wọ́n dárúkọ aṣíwájú mu sí àbónú àbómọ̀ sí mo rẹ̀ ń sọ fún ẹlẹ́gẹ̀ẹ́sì ohun tó ń bá lọ yìí ó máa yọ yín lẹ́sẹ̀ lẹ̀ Àbújá ṣiṣẹ́ kóòtù ti dájọ́ ni òkè tó lọ́mọ bá jókòó lábùjá tó lọ́mọ sọ wípé òun kọ́ ni bàbá gbé lọ sí kóòtù taná gbé lọ kóòtù ṣé orúkọ Oluomo ní National Union ni ẹni tí fáwọn ẹni tọ́lọ́wọ́ yàn fún ẹjẹ́ kó ṣe náà ojókòó France mẹ́ wọ́n tẹ̀ǹdé owó sí ẹ àwọn tẹ́ ṣaburú fún ẹfẹ́ ká burú bá gbóyìn ni àbẹ̀rù pàǹbà ẹ̀ ń ṣeré ni ẹ̀sà gbogbo ohun tẹ̀ǹdé ọ̀rọ̀ Oluomo kò tọ́ sí rárá kò tọ́ sí ẹ̀yin jókòó mbẹ̀ àwọn ọlọ́rẹ́ ń sọ̀rọ̀ sí Sego ṣé ókè ń sìn ẹ̀rí Sego bí olóore mọ́ ẹ̀yin lẹ jagun lẹ ṣe sí Lagos State Chairman ẹ̀yin lẹ jagun lẹ dàbújá mú ìhun tẹ́ ń fa yẹn ẹ̀rọ ti wà lẹ́kọ̀ọ́ rẹ́dì torí odò ń ṣàn kò fojú wẹ̀yìn èyí ò dé rápọ̀ gbé lẹ́ẹ̀mejì o Àbújá ló máa padà ní ẹ̀rọ ń sẹ̀ nígbà tó máa ṣẹlẹ̀ ẹni tó ti wà lẹ́kọ̀ọ́ ẹ̀ ń dín sátìyàn pé ó ń yọ̀yàn lẹ́kọ̀ọ́ òṣèlú yọ̀yàn ẹ̀yìn yọ̀yàn ni Chairman tẹ́yàn torí àgbẹ̀rẹ̀ more than 20 now ìgbà tí Istijaba tó fẹ́ gba márúwá sọ́nà Chairman ó gbé jẹnẹrétọ̀ wá náà mẹ̀kánò méjì ẹgbẹ́ olóòwò Istijaba bẹ́ẹ̀ tó fẹ́ ṣe gọ́ọ̀nà nínà Sego wá débẹ̀ kò tí ì ṣe nǹkan kò gbó lọ́wọ́ anybody ṣe ẹ̀yìn tí káàkiri gbó lọ sí Surulere ni ẹ̀bọ̀n yẹn tó sọ sọ́nà Chairman márúwá tí ò gbà ni àẹwà ń jókòó ẹ̀ ń ṣe pípẹ́ ẹ̀rí fídíò Legacy àṣẹ lójú tí ń sìn fídíò tí Legacy ń ṣe ló máa dùn sáàtì Sego ló máa dùn sáàtì àwa ẹ̀ ń ṣeré wàhálà jókòó jẹ́jẹ́ ara ẹ̀ Lion jókòó ẹ̀ lọ fà á Lion jókòó ẹ̀ fà á mi ò rò pé nítorí pé ti ná owó yẹn owó tẹ̀ lè ṣàkáǹtì ẹ̀ mọ̀ pé gbọ́dọ̀ àwọn èèyàn sá àgbẹ̀dẹ́ wà ń bẹ̀ mo gba slot branch àmà bíi 200,000 500,000 ẹ débẹ̀ ó tàgbọ́ nínú yíyàn lẹ́gbà náà 50 million 20 million bàbá àdínlò àgbàlagbà aṣíwájú òkúrin bàbá yẹn kéré ẹ wọlé náà lẹ já bàbá yẹn sí o ẹ lọ pín branch bàbá yẹn dẹ̀ ti wà frustrated bàbá yẹn wò pé òjẹ́ lọ́wọ́ṣọ yín náà ẹ̀ ń ṣe bákàngárẹ̀ dìgbà yẹn ẹni kí irú yín kí wọ́n mú bàbá àdínlò wọn lọ já bàbá sí kirikiri bí ìbàtọ̀lọ́ tí ọmọ fọlọ́pàá mú bàbá ẹ̀ ṣé ìgbà tí wọ́n gbé àbọ̀ ìdílò lọ kirikiri yẹn ẹ̀dẹ̀ ń sùn lékún òlé yín jókòó kẹwò pé ìjọba tí mo ṣe ẹ̀rọ wà ń bẹ̀ sá ok lójú tí ọmọ tẹgbẹ́ Legacy ń ṣe dáadáa yẹn ń tẹjọ ṣe ní ilẹ̀ máa ṣe tẹ́nà bàbá ìjìlò ti sọ pé ohun tí Yorùbá jìyà fún ní pẹ́ lọ́wọ́ èèyàn àwọn bàbá yẹn dààmú state council náà nítorí pa tẹ̀lágbẹ̀dẹ
ẹ sọ wá di wèrè tán tàbá ẹ ọlọ́kan báyìí àgbẹ̀dẹ lọ̀gá ló mọ̀ ẹ àgbẹ̀dẹ lọ̀gá ẹ sọ wá di wèrè wípé à ń ṣèyàn nínà inú Alhaji Musiliu Ayinde inú ẹ tọ́lọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí jùlẹ̀ wà bọ̀ tí ó dà pé ẹ mọ̀ àwọn àfáà máa ń ṣìyìn lọ́nà wọn ń ṣe wá sí yẹn délẹ̀ fún yín bàbá Muyideen Bello ó ní Musiliu Ayinde má ṣe bí onílù o onílù tó lùlù tán tó gbayìn tó wá dórí ìtẹ́ tán tọ́lọ́run dá lọ́lá tó wá òpà èmi ti kọjá kí n máa lùlù yìí náà ìwà kan ló wù tán ti sọ pé ọ̀là àwọn fẹ́ o má fi wà yẹn lẹ̀ o ẹ padà fi wà yẹn lẹ̀ o ó yá kí n tún rán yín létí bàtẹ́ kọ́kọ́ débẹ̀ àwọn èèyàn sọ pé ẹ tán náà Oshodi ẹ pátá ege ọ̀gá àgbẹ̀dẹ náà bá wíyan o ń tágbẹ̀dẹ dẹ̀ àṣìfọ́dún mẹ́jọ gbogbo tọ́lẹ̀tì gbogbo stékàsì tó kọ́ ẹ yọ AC lọ mọ́tò tán fàgbẹ̀dẹ l'Àbújá ẹ gbé lọ ẹ kọ orúkọ òtẹ́ sí àwọn tó ń sọ fún yín pé ẹ paná ege ẹ tán tó Oshodi ẹ tí ìlú oṣù méjì nínú ìjọba ẹ̀sán nínú Oshodi ó ń kọ́ bílòbù ni o mi ò rò pé gbọ́ o àwọn tó ń dàṣà pé Oshodi ni ọ̀gá wà ẹ paná ege ẹ tán tó Oshodi ni wọ́n wà ń sìn ẹ tí ìlú oṣù méjì nígbà ẹ̀sán sọ pé iná Oshodi ń kọ́ bílòbù o ṣé ẹ gbọ́ ni òun náà lẹ ti gbọ́ yẹn báwo ló ṣe rí létí yín báwo lẹ ṣe rí sí ẹ̀yin tèmi ẹ má gbàgbé láti fi opinion ní sọwọ́ sí abala àríwísí ìyẹn comment section kẹ́ ẹ bá a tẹ like kẹ́ ẹ sì bá a share kẹ́ ẹ fi sọwọ́ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ẹ ṣé fún wúrọ̀ àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa ìkànnì DIGINAIJA TV àwa ní sí nítòótọ́ a ó tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rí ó dàbọ̀.